ewé ìwúlò gan-an fún ẹni tí ń bá ń bátù pẹ̀lú BP, high blood pressure. tó bá ń bátù pẹ̀lú high blood pressure o nílò ewé soursop, ọ̀ọ́kàn já ni wàá sè é ni wàá máa mú. ìwọ táyé ti fẹ́ pa tán ní kánsà ò lóògùn, kánsà ò lóògùn, kò sí ní tó lè ṣe sí kánsà, wọ́n ti ṣe kẹ́mò, kánsà fẹ́ mú kúrò lára ẹ. wọ́n mú ewé soursop yìí já kọ́ ọ máa mú ní kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lálẹ́, kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lálẹ́. tó o bá mú bẹ́ẹ̀ lódidi oṣù kan, kánsà ó kúrò lára ẹ, kánsà cell á kú lára ẹ. wọ́n wá ní bàbá breast cancer ló ń bọ̀ wọ́jà, kìnní kan cancer ló ń bọ̀ wọ́jà, wọ́n ti wá tọ́jú ẹ̀ títí kò lọ. pé nọ́mbà yìí 09065636184. láṣẹ Elédùmarè kánsà ó lọ, kánsà ó lọ pẹ̀lú assurance dé lọ́wọ́ Ọlọ́run ni ó ṣe èèyàn kọ́ o, Ọlọ́run ni ó ṣe èèyàn kọ́. àwa fẹ́ wá mi wá Ọ̀kínì la wà. tó bá ti ń bọ̀ tó dé junction àkọ́kọ́ nílùú Ọ̀kínì, ìwọ gbọ́kadà ń bẹ̀ kọ́ lọ́nà sílé iṣẹ́ the Oilfem Herbal Ventures. láṣẹ Elédùmarè àwa lọ́ọ́ bá ògo sì ti ń jẹ́ tọlọ́run, ìdààmú tó gbé wá ò ní gbé padà sílé.